ṣé rí abala yìí mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù kẹ́ gbọ́ dáadáa. Ìyá ọkọ mi wọ́n wà níbi kọ́tù ẹ̀dẹ̀ kì í ṣe ọmọbìnrin tó lóyún fún tóyún ń jábọ́ tí wọ́n gbé wá lọ́jọ́ ọkọ ọmọ mi kọ́ nìyẹn o, èmi ìlélẹ́ yìí. Àǹtí mi yẹn ti fún un ní nǹkan oúnjẹ. Mi ò fẹ́ lo voice, mo fẹ́ kẹ́ ẹ káfílà ká ìgbé. Ṣé ẹ wá rí nígbà tí ọ̀rẹ́ mi àti ẹ̀ bí àǹkan tó jẹ ló ti ń wọ́ọ̀kì lára ẹ̀ ló jẹ́ kí n mọ̀ wípé àwọn tí ń sọ̀rọ̀ àti lọ sílùú òyìnbó wọ́n ti ṣe passport, wọ́n ti ṣe wedding, wọ́n fẹ́ lọ bí ọkọ àti ìyàwó ni. Ó ti gbọ́mọ ẹ̀ lọ sí registry. Ìyá ọkọ mi wà ńbẹ̀. Ìyá ọkọ mi sì fọwọ́ sí i. Mi ì ṣe ìyá ọkọ mi. Ìyá ọkọ mi ò gbà tèmi ní. Àǹtí Ṣeun, ẹ káàbọ̀ sí ètò Gbómi Tóyìn Àǹtí Ṣeun. Olúwa ṣe wà àkàṣe lórí òtún ètò yín, kábíyèsí Olódùmarè, ìbà yín àgbààgbà, ẹjẹ́ ojú wa ṣe. Nígbà tí mo fi tọkọ mi fi kíní wedding hàn mí, orí mi fò lọ. Ó ṣe kọ́ tí ó di ẹ̀yìn ní kò ṣe bẹ́ẹ̀. Mọ́mí mi sọ pé, mọ́mí ẹ̀ sọ pé, ókè, ṣé irú èèyàn bẹ́ẹ̀ ni mí ni? Òkè ṣe irú èèyàn bẹ́ẹ̀. Àmọ́ mọ́mí ní pé kí n gbọ́ràn sáwọn lẹ́nu pé àwọn làwọn mọ nǹkan táwọn sọ o. Kí la fẹ́ ṣe báyìí? Ó ní kí ní sùúrù ni o. Mo ní kí ní sùúrù. Bá tó pàǹtì. Àǹtí nǹkan báyìí. Ó ní ṣe bó ló fi fàlẹ̀. Ó ní wà ní sùúrù ni o. Àǹtí ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún mi o. Wà ní sùúrù ni o. Ó ní táìmù tó wà yìí, táìmù sùúrù ni. Ó lọ́kọ ẹ̀ ti wà ní agbódú ẹ̀. Ó ní wọn bí dà. Gbogbo nǹkan tó pé tó yẹ kí n máa fún jẹ díẹ̀ wọ́n ti fún jẹ tán láàrin ọ̀sẹ̀ kan. Àti ìṣòkò àti ògbé ẹ̀tàn ọmọ tẹ̀tí ó ti kọjá oṣù mẹ́fà tí ń pé lọ. Àwọn náà ṣe processing àti travel lọ sí tó ń lọ. Ó ní sùúrù ni o. Wà ní sùúrù ni. Lọ́wọ́ tó wáyé sùúrù ló kàn. Bó dẹ̀ sí á fẹ́ ṣe, ó ní kí n má wọrí, kí n ṣá pretend. Ó ní kí n pretend ni o. Ó ní ti má jà níjà. Mọ́mí òun burú gan o. Mọ́mí òun ò láìkí ẹ o. Tá bá ní pé mọ́mí òun lọ pa ẹ́, wọn ò ní gbé ẹ lọ síbẹ̀ yẹn kan tó pẹ́ o. Mọ́mí òun ètì ẹ gan o. Kí ni mo wá ṣe fún mọ́mí ẹ̀ tó bẹ́ẹ̀? Mọ́mí mi ti ẹ̀ ètì ẹ, wọn ti ẹ̀ fẹ́ rí ẹ. Kò sí wàhálà. Àǹtí Ṣeun, àbádákẹ́. Ó ní wà lọ bẹ mọ́mí mi. Má ṣe bẹ́ẹ̀ ni kò mọ̀ pé mò ń lọ bí kankan o. Kàn lọ bẹ̀ wọ́n. Wọ́n tó pósù mẹ́fà. Àǹtí ẹni ó lọ gbọmọ kí wọn. Tó bá ti dán lọ́jọ́ mẹ́ta, èmi náà bẹ́ẹ̀. So tí má ti wá bẹ́ẹ̀ àjọ máa bọ̀ wálé. Wọn ò ní gbà, wọ́n máa gbà. Sí wàhálà. Àǹtí Ṣeun, àǹtí yẹn dúró sí mi, ó bá lọ. Ìgbà tí mo dán, mo kí wọn bọ àwọn ara nǹkan lọ́wọ́ bọ̀, mo ṣe gbogbo ẹ̀, ìgbà sílẹ̀ mọ́, mo ti dáná, bá ti lè ṣe ní kí n ṣe, mo ti ní kí la fẹ́ ṣe. No, mo ti kí wọ́n máa tó lọ sí, wọ́n náà fẹ́ lọ sí oyè ẹ̀yìn àwọn, wọ́n bá àwọn ọkọ ẹ̀yìn lọ́wọ́, kéde kan, mo ti tẹ́kẹ̀ ọmọ mi, mo ti bá wọn tó nílé ṣe, mo ti bá wọn kan tí mo fẹ́ sè, mo ti sè é, mo sọ dé, wọ́n bó oúnjẹ. Gáàsì wọn, mo fi lè gáàsì, iná igi náà ń dá, bí wọ́n máa ṣe rí wọn báyìí. Ní gáàsì àwọn ìṣẹ̀tàn ni. Òun gbé gáàsì, òun yẹ̀wò, gáàsì wà ń bẹ̀, òun lọ fíìlì gáàsì. Olùgáàsì, mo lọ fíìlì ẹ̀ ni, mo lọ fíìlì 2 kg sí ni, olùgáàsì inú ẹ̀gàn ti fẹ́ tán, mo lọ fíìlì 2 kg sí ni. Mo pọ́kọ̀ rẹ̀ di owó fún ẹ lọ́wọ́, ara o, owó tó fún mi jọ kò mọ̀ kọ́ ni. Olóhùn ra sọ̀rọ̀ fún wọn, gbogbo ìjíjọ́ kẹta nìyẹn, àǹtí yẹn ṣe dé nìyẹn, onígbà tán dé. Àǹtí yẹn ṣe ní àmọ́ mi, ẹ̀ka kí ni wọ́n, ìgbà kan wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀, ọ ní
ṣé gbé mọ́tò wa ni mo gbé mọ́tò wá sí tòsí ìgbà náà ẹ jẹ́ sùn lọ́la kájọ máa lọ lọ́la màmí kájọ máa lọ wọn ni ìyá àti ẹ̀ wá ní pé màmá ẹ̀jọ̀ tó lọ gbọ́ sí tó bá ṣẹ̀yìn bá mi dáríjì ọmọ ìkéré ni ọmọ yín ni o Yakob bá ní orújọ́ mi kiri kò ṣe mí èmi náà bí tèmi àǹtí ẹni kò rójọ́ yín kiri màmá kò rójọ́ yín kiri nǹkan táwọn sọ ni wípé tó bá ní nǹkan tó ti ṣe fún yín tó ń bí yín nínú kẹ́ bá mi dáríjì nǹkan tí mò ń sọ nìyẹn kò rójọ́ yín kiri o wàláhì kò sì wá sọ̀rọ̀ nílẹ̀ ẹ̀dá yàní báwọn ṣe wà yìí àwọn pété àwọn bó ṣe wà àwọn ọmọ bí ọmọ ni òun sọ pé òun ò kí sọmọ àwọn o àti ṣeun. ìyá ọkọ mi lòun mú mi bí ọmọ ni èmi mo sọ wípé àwọn ò kí ń ṣe ìyá mi wọ́n ṣàbà mi bẹ̀ wọ́n láwọn ti gbọ́ pátá àti yẹn lọ àti ẹ̀ka 20,000 ó kà fún ìyá ọkọ mi ní màmá ibà yọ̀ǹda ọmọ yín fún ọmọ ìkè lọmọ ẹ̀ kò lórí bẹ́ẹ̀ gbé àti ẹni mo ṣèlérí fún yín pé gbogbo gbàlẹ́ mọ̀ rí mi ẹ bá yọ̀ǹda fún mo yí yọ̀ǹda ẹ bá yọ̀ǹda fún kódà tinútinú mi mo fi yọ̀ǹda ó yọ̀ǹda o tinútinú yín àbí bẹ́ẹ̀ ni tinútinú mi mo fi yọ̀ǹda mo yọ̀ǹda fún o òkè ẹ ṣe àti ẹ bá kó 20,000 lé wọn lọ́wọ́ bá wọnú mọ́tò bá lọ nígbà tá a dọ̀hún ọkọ mi ti bá new girl ìyàwó kẹ́hìn ṣe court wedding àṣọ fún ìyá àkọ́pá àti mọ̀ ọkọ mi sáà ní sùúrù o travelling tó ń ṣe yẹn pé èmi ni mo máa lọ kì í ṣe gẹ̀yìn but sùúrù ni mo lè fi ṣe ok mo ṣáà jọ ń bá bọ̀ ìgbà tó yá ní ìṣẹ́jú mi báyìí lọkọ mi ṣe mú passport lédi yẹn bó ṣe sún níná tiẹ̀ náà ó sún níná ó wá jókòó àfààfù ó wá kó sínú kínní ó wá lọ nígbà tó dé gbogbo bọ́tìnì àṣọ ẹ̀ ó ti já ṣé kò sí ó ní kò sí nǹkan kan ó ní ìmọ̀ ọ̀rọ̀ tó yẹ burúkú yẹn bá mi fà kí ló bá mi fà náà mo ní nǹkan ti jóná pé ìyàwó mi ti sún náà ó jẹ́ àwọn ohun ti máa sún náà mo nígbà tó máa lọ kọ́ ọmọ mi pé mi mo sún náà ṣé mo sún náà ni ó ní má wọrí mọ̀ nǹkan tí mo ń sè nígbà tó pẹ́ díẹ̀ wọ́n ṣáà jà wọ́n àfọdọ́pọ̀ àmọ́kọ mi wọ́n ṣe gbogbo ẹ̀ ọ̀rẹ́ sàyẹ̀ndọ̀ sí pé wọ́n divorce ara wọn ọkùnrin ní gbígbà táwọn lọ ṣe wedding òun ò sí ní right sense òun níyàwó sílé kó divorce òun ni àwọn ọlọ́pàá yẹn ni ó ní òun ti ní right sense òun kó divorce òun ní sẹ́ẹ̀ kó tó bí bẹ́ẹ̀ kọ́ ìkéde kan ó ṣáà divorce ara wọn bá pè yakọ mi àtọkọ mi bọ́kọ mi bá pè yakọ mi ò ní pìkẹ́ bọ́kọ mi bá wọn sọ yakọ mi ò ní dáa lóhùn bọ̀yà tí mi yẹn máa ń pè yakọ mi hello màmá mo ní kí n bèrè náà ni mo ní kí n bá yín sọ̀rọ̀ náà ni ṣé ẹ̀wà òkè ṣé ẹ̀wà pa àti ṣéun bó ṣe lọ nìyẹn ó wá di ọjọ́ kan ọkọ mi bá pè mí pé kí ni nǹkan tó ń bẹ láàrin òun àti èmi àti ìyá òun mo ní mi kò sí nǹkan láàrin èmi àti ìyá ẹ o èmi àti ìyá ò jà o mi ò bá yẹ ẹ jà o àwọn náà ń bá mi jà o ó ní òun ò believe ó nítorí pé ìyá òun jẹ́ kó yé òun wípé èmi ìjà òun àti ẹ pé kò ṣayé yìí ó di ọ̀run mo ní mo lọ bẹ̀ mo lọ bímọ síbẹ̀ ọ̀tá ó ní òun ni ọmọ òun kú ìyá rẹ̀ tó ń bó òun jà mi sọ pé ìyá ẹ̀ ló pọ̀ ọmọ mi wà ní kò sí wàhálà ń bẹ kò sí kọ́tà bẹ̀ ṣe eléyìí àwọn ti ṣe náà pé èmi àti ìjọba à lọ fún registry kẹ ó ní ẹ àwọn àlọ́ sí registry o bíbí ẹ̀kọ́ marriage mi o àlọ́ sí registry àti ṣeun àti registry tán ìyá ọkọ mi wà o ọkọ mi bó ti àwọn ò bá ti wá òun á kọ ìyá òun níyà kí àwọn dẹ́ndẹ́ kọ̀ ọ́ lọ́mọ àti registry o àparí o mo wálé ọkọ mi bẹ̀rẹ̀ process Canada ìyá ò gbọ́ sí aláàkọ́ta ọkọ̀ ṣe wọn fún wa ẹlẹ́ẹ̀kẹta máa ṣe báyìí àtàwọn ọmọdé wọ́n pé a máa kọ́ ọmọ wa lẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì báyìí àtàwọn ọmọ làjọ ṣe bá ṣe dúró Canada nìyẹn o àǹtí ṣeun kò tán síbẹ̀ o àwọn ọmọ ò bọ̀